Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kújọ́ méje, ẹ kújọ́ mẹ́ta, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo àkókò kí àkókò tí ẹ̀ ń gbọ́ mi ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ lórí àbáwa Aláàfin Ọ̀wọ́adé Akeem Elewu Aláàfin ti ìlú Ọ̀yọ́. Mo fẹ́ sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ wọn àti pàápàá lórí gbogbo ohun tí àwọn èèyàn ń gbé pò yí ẹnu lórí ìrìn àjò tí Aláàfin rìn lọ sí ìlú Kwara State, tí àwọn ọmọ Kwara State kan, àwọn yúùtù wọn kan dẹ̀ dìde tán sọ wípé ó yẹ kí Aláàfin kó kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ emir Sokoto kó tó di wípé ó máa lọ rí ẹni ọba kankan nílẹ̀ Yorùbá. Kàyéfì ńlá. Ṣùgbọ́n ṣáájú kí n tó sọ ohunkóhun, Aláàfin Akeem Ọ̀wọ́adé, ṣé ẹ mọ̀ wípé ara ọ̀rọ̀ táwa ń sọ fún yín nìyí tó dàbí pé àwọn èèyàn bá yín jà ní òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Béèyàn bá tara lé ẹ̀ lọ́pọ̀ kó lè ríra lọ́wọ́n o. Ẹ lọ gbà yẹn dání. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ni pé èèyàn ò lè kọ̀dí síta kó máa ṣu sínú ilé o. Èèyàn máa ń tún lé ṣe kó tó lọ síta ni. Ṣó ti yé yín? Inú ilé báyìí láti máa ń kó ẹ̀ṣọ́ lọ òde. Ẹ lè fẹ́ dáńtà kẹ́ má dànù ilé. Ìyẹn làwọn Yorùbá máa ń pè ní adáńtà má dànù ilé. Ìta náà tẹ́ ti fẹ́ dá náà ní dáńtà dánlé. So kì í ṣọ̀rọ̀ ìjà, kì í ṣọ̀rọ̀ èébú leléyìí. Nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá rí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tẹ́ bá ṣe, tá a bá sọ, àwọn mìíràn máa gbómi parí ni wípé wọ́n bú Aláàfin Ọ̀yọ́. Kò sẹ́ni tó bú Aláàfin Ọ̀yọ́ o. Bàbá, ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí, ṣẹ́rí ńjọ́ kìíní àná tẹ́ ti lè lọ sí ìlú emir, tẹ́ ti lọ ń dọ̀bálẹ̀ kí ọba wọn, tẹ́ ń yíká ọ̀tún, tẹ́ ń yíká òsì. Àwa mọ̀ kó máa padà lẹ́yìn. Ọba Kwara State wo ló tó ọba Aláàfin? Ṣé ọba Kwara tó yín ni? Kwara. Ọba kọ́ náà ń jẹ́ ń Kwara. Emir ni wọ́n ń jẹ́ ń Kwara. Olórí ẹ̀sìn lásán ni wọ́n ń jẹ́ ń Kwara. Olórí ẹ̀sìn lásán lásán. Ẹ̀yin tẹ́ wá jẹ́ odidi ọba aládé. Tán ṣòro pèbí fún yín. Tán ṣòro ọba fún yín. Ẹ tún gbọ́dọ̀ tẹríba lábẹ́ ẹnikẹ́ni mọ́. Ẹ̀yin náà ẹ mọ̀ pé gbogbo àwọn ìmáàmù gbogbo wọn tẹríba lábẹ́ wọn náà. Ẹ tẹríba lábẹ́ àwọn ìmáàmù sà. Gbogbo wọn táwọn sọ fẹ́ yan ọba ilẹ̀ Yorùbá ni. Àrífín máa wọ̀. Wọn ò ní mọ̀ yàtọ̀ láàrin pé àpọ́nlé tó yẹ káwọn fún yín àti ipò tẹ́ ẹ wà, wọn ò ní pọ́n yín lé. Èyí kan náà jáde ń jò ní. Ó sẹnu wátawàta. Ó ní ìmáàmù ni bàbá ọba. Imagine àwọn àrífín kéékèèké tẹ́ ẹ fojú fò yìí nípa àwọn àṣìṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ń ṣe dẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ló ń ṣe. Ẹ máa lọ máa tẹríba lábẹ́ àwọn ìmáàmù. Ọba tán bá ti pè ní ọba ò tún gbọdọ̀ tẹríba fẹ́nikẹ́ni mọ́. Ẹnikẹ́ni tán bá ti pè ní ọba, ẹnikẹ́ni tó bá ti pè ní ọba, tán ti pè ní ọba aláyé, kò tún gbọdọ̀ ṣe kí ni? Kò gbọdọ̀ doríkodò fún ẹnikẹ́ni mọ́. The last ìdọ̀bálẹ̀ tí ọba máa ń dọ̀bálẹ̀, òun ni ọba máa ń dọ̀bálẹ̀ kó tó wọn dé ládé. Ó máa dọ̀bálẹ̀ kí gbogbo ìlú, ó máa kí ìyá, ó máa kí bàbá, ó máa kí gbogbo ará, gbogbo ọmọdé àtàgbà, ó máa dọ̀bálẹ̀ kí wọn. Àwọn ìṣẹ̀ṣe tẹ́ ń parẹ́ yìí, àbùkù ló máa kó bá ìran Yorùbá. Bẹ́ẹ̀ ni, àwọn àbùkù àti ẹ̀tẹ́ ló máa kó bá wa. Gbogbo ọba alájẹ pátápátá, ọba kankan ò gbọdọ̀ tún tẹríba níwájú ẹnikẹ́ni mọ́. Àwọn èèwọ̀ tẹ́ ń ṣe nìyí. Kì í dẹ̀ ṣẹ́yìn nìkan lẹ́ ń ṣe. Ìṣẹ́yìn nìkan lẹ́ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọba náà ló ń lọ sí ṣọ́ọ̀ṣì, náà ń lọ sí mọ́ṣáláṣí. Ìkan tiẹ̀ lọ wọ́n ṣọ́ọ̀ṣì ìjọ kan ló gbé máìkì dání ló ń kọ oríṣiríṣi orin. So ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Àwọn pípù yìí wọn kì í ṣe ọ̀rẹ́ wa. Àwọn tó mú ẹ̀sìn wá fún yín nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí Madam Fodio tó mú ẹ̀sìn wá fún wọn ní Ìlọrin. Fúlàní ló mú ẹ̀sìn wá fún wọn ní Ìlọrin. Fúlàní ló ní ẹ̀sìn Ìlọrin. Fúlàní ló ní ẹ̀sìn tó mú lọ fún wọn nílẹ̀ Haúsá. Àwọn tí wọ́n wàásù ẹ̀sìn nílẹ̀ Yorùbá ní Western region wa ń bí
nígbà tí wọ́n wá wàásù ẹ̀sìn tiwọn tó ń rí àwọn ọmọlẹ́yìn Kristi náà táwọn náà wá wàásù ẹ̀sìn wọn àwọn náà wá tún ọmọlúwàbí wọn ṣe tí wọ́n dẹ̀ fẹ́ káwọn èèyàn wo ba ẹ̀sìn wọn lọ́wọ́ wọn tí wọ́n bá fi bí wọ́n ṣe preach ẹ̀sìn fún wọn nílẹ̀ Haúsá tí wọ́n ṣe interpret ẹ̀sìn fún wọn nílẹ̀ Haúsá pé búùkù ìsàràmù tí wọ́n lọ́ọ̀kì ọpọlọ gbogbo wọn tó gbọ́n wá lọ ka kéwú lẹ́yìn tó ka kéwú tó káàbọ̀ lé wọn lọ́pẹ́ kan lọ́ máa para wọn kán máa pa ìyá wọn kán máa pa ẹbí wọn kán máa pa anybody lọ́kàn dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ṣé àwọn kí wọ́n lè dànù ròdì ẹ̀ so níwọ̀n bàgbà tó jẹ́ pé Ọlọ́run dẹ̀ wàá fáwa lọ́pọlọ tá a mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì kí là bára wa jà fún àwọn tó bá yẹ kẹ́ ẹ respect lórí àpèrè tẹ́ wà ẹ respect wọn kò bún kankan kù lára yín àwọn tó bá yẹ kẹ́ ẹ pẹ́lẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ lọ pọ́n wọn lé àwọn tó yẹ kẹ́ ẹ súnmọ́ wọn ẹ jọ ṣàṣepọ̀ igi kan kì í dágbó ṣe ẹ̀yin dá dúró sí yẹn pàṣẹ ta ló fẹ́ gbàṣẹ yín ta ló fẹ́ dá yín lóhùn ẹ lọ jẹ́bà nísìn ẹ lọ sí Ṣàwó nísìn àwọn ọmọ ẹranko játijàti àwọn ọmọ Fúlàní dè nínú kan tí wọ́n ti wá gbọ́ Yorùbá àwọn ọmọ Fúlàní olórí burúkú tán ti gbọ́ Yorùbá tán ti gbédè yín àwọn adúró wọn láwọn àwọn yúùtù Kwara kan àwọn kọ lẹ́tà sọ́ba pé kò ní ráìtì láti wá sí Kwara kò ní ráìtì láti wá sí ìlú yín lórí ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ yín àbùkù ńlá lélẹ̀ àti pàápàá kò tó nǹkan òun ni ó ń dò yìí ká ní lọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kílèmù lẹ̀ Kwara pátápátá èyí náà lẹ́yìn fẹ́nu kílèmù ẹ̀ fún wọn ẹ máa jẹ́ kó máa yé wọn Kwara is Yorùbá land àwọn Fúlàní ní pàtì ibi tí wọ́n tán dominate ní so àwọn bẹ̀yẹn tán bá lè gbára wọn tán dẹ̀ gbà fún Fúlàní dẹ̀ kọ́ńkọ́ shift gbogbo ibi tó bá yẹ kó bá wà nílẹ̀ Yorùbá nínú Kwara ẹ jẹ́ kó bá wà ń bẹ̀ nígbà tí ìṣe pé èdè fùfúdè ni wọ́n sọ lórí ilẹ̀ Kwara àwọn ọmọ ẹranko játijàti ẹ̀yin wá sọ pé ọba aládé ò ní ráìtì láti wá síbẹ̀ èmi ò fẹ́ gbèjà ọba Aláàfin mi fẹ́ gbèjà wọn torí níjọ́ kìíní àná tán lọ sí pálásì tí wọ́n lọ ń tẹ̀ fún emir olórí ẹ̀sìn lásán ni kì í ṣọba ẹ̀yin tẹ́ ìjọba aládé ẹ̀ tún máa lọ sí mọ́ṣáláṣí ẹ̀ lọ́ máa jókòó lẹ́ẹ̀lẹ́ gbogbo yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ló ń ṣe kì í ṣe Aláàfin nìkan ẹ lọ jókòó lẹ́ẹ̀lẹ́ ẹ máa tẹríba kiri lábẹ́ ìmáàmù wọn á máa wọ yín lẹ̀ pé ìmáàmù ni bàbá ọba wọn máa rí yín fín àrífín ti pọ̀ jù àrífín tí gbogbo yín kó bá ìtẹ́ yẹn ti pọ̀ jù ìtẹ́ tí gbogbo yín jókòó lé ìtẹ́ òrìṣà ni ẹyẹ dì sí fáwọn èèyàn ìtẹ́ àwọn òrìṣà ni àwọn náà mọ nǹkan tán àwọn náà mọ ìkòkò tán gbé dé mọ́lẹ̀ kan tó pè lọ́ba àwọn náà mọ ìkòkò tán gbé wọnú gbódù tán gbé wọlẹ̀ tán gbé wọ mọ́lẹ̀ lọ kí wọ́n tó decide pé ọba láwọn pé àwọn àpèrè yìí àwọn tó bá dẹ̀ jọba nǹkan tá a máa pè wọ́n ní wọ́n bá ti jókòó sí ibà irú èèyàn báyìí ló máa jẹ́ èèyàn pàtàkì èèyàn ńlá èèyàn tó máa dá yàtọ̀ láàrin wa àwọn náà jọ mọ ìmùlẹ̀ àti gbogbo tán ṣe ẹ̀yin mùsùlùmí kan wá dé lọ́sàn gangan ẹ̀ máa halẹ̀ kiri tọ́ba bá ṣe kínní kẹ́ ẹ̀ máa ní ọba ti jọba mùsùlùmí ni ẹ̀wòrú olúwo yẹn wà àwọn wèrè mùfùtì àwọn mùfùtì alùsùn náà àwọn alùjàkùjàkù yẹn ẹ̀wọ̀n ṣe báyé ọba yẹn jẹ́ ẹ̀wọ̀n ṣe sọba yẹn tán sọba yẹn di ẹni yẹpẹrẹ tán sọdọ̀ ní yẹ̀yẹ́ láàrin gbogbo ọmọ aládé kò sí ọmọ aládé náà tó lè ṣàdúrà fún Rashidi wò òun náà dẹ̀ rẹ̀ kò kúkú wọ́rì táùtù ni àwọn ọmọ tó jẹ́ pé ìgbà tó yà wà ní tó wà ní Canada lọ́dọ̀ wa bẹ̀yẹn Canada ọmọ street ní orí títì ló ń sùn so báwo ló ṣe fẹ́ ní tìjú kò ní tìjú so gbogbo nǹkan bẹ́yẹn rẹ̀ rí ẹ̀yin ni ẹ wá dé lọ́sàn gangan ẹ̀yin lè choose ẹ̀ lọ́rọ̀ ẹ̀yin ìyẹn ò kàn anybody you can choose anybody as your friend and treat gangan òun ni ọ̀rọ̀ àwọn Jẹ́bà àti àwọn Kwara state yìí tó ti yé yín àwọn Kwara state yìí nìsín wọ́n fẹ́ máa fi agbágbágbá pẹ̀lú yín wọ́n fẹ́ máa sọ fún yín wípé ẹ ní right láti dédé wọ tẹ́lítì ẹ ní right láti dédé wọnú Kwara nílẹ̀ bàbá yín tí bá ṣe Àfọ̀njá tó gbàbọ̀dè òun náà lẹ́sẹ̀ tó fẹ́ fi rìpíìtì ara yín lẹ́ẹ̀kan sí i àdẹ̀ ń sọ fún yín pé àwọn people yìí they don't play with us they are our enemies they are not our friends they are not our friends
Fúlàní are not playing. Wọ́n gbọ́ngbọ́ngbọ́ngbọ́n wọ́n kó àwọn ọmọ kan jọ wọ́n sọ wọ́n ní bandit, wọ́n kó àwọn ọmọ kan jọ wọ́n sọ wọ́n Boko Haram, wọ́n kó àwọn kan jọ wọ́n sọ wọ́n ní ISWAP, wọ́n kó àwọn kan jọ wọ́n tún sọ find me àbí kí ni wọ́n jẹ́, wọ́n kó gbogbo wọn jẹ lóríṣiríṣi, wọ́n wá sanwó fún wọn lóṣooṣù. Ní bàjẹ́ fún yín o, advice mi ni fún yín pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀, ẹ gbé ìgbésẹ̀ o, ẹ gbé ìgbésẹ̀. Àwọn ọba tó bá yẹ kí ó jẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá, tó bá yẹ kí wọ́n jẹ́ ọba, tó yẹ kí wọ́n jẹ́ ọba ní orí ilẹ̀ Kwara State tó dẹ̀ ti ní ètò bí wọ́n ṣe ń fi wọ́n jọba, ẹ jẹ́ kí wọ́n lọ jọba o, kí wọ́n lọ dé adé sórí, kí wọ́n lọ dádé sórí. Bí bá ṣe pé bóyá àrífín tó jẹ́ pé sí finish ṣèbí ń jọ́ kìnìún àná tí Ọọ̀ni of Ifẹ̀ lọ bẹ̀ wọn ò ṣe lọ sọ pé kọ́ọ̀ni of Ifẹ̀ máa dọ̀bálẹ̀ káwọn kó tó wá sí Kwara. Ìgbà tí kí lórúkọ ọba yìí náà tún lọ bẹ̀ kí lórúkọ ń bá fi orúkọ ọba yìí ṣe táwọn náà lọ Kwara wọn ṣe ní kí wọ́n dọ̀bálẹ̀ kan máa kí àwọn àbólúwo náà lọ bẹ̀ àbí Ọ̀fà lọ bẹ̀ kálukú ló ní level tí wọ́n gbé sí. Nígbà tí èèyàn bá ti pe igbá ẹ̀ ní pàǹkárà, tí èèyàn bá ti pe igbá ẹ̀ ní igbá ìfiwọ́, kò sí nǹkan táyé ò ní pè. Tẹ́ ẹ bá pera yín ní èèyàn, wọ́n á pè yín léèyàn. Tẹ́ ẹ bá sọ pé ẹ bá fira yín sí level wọn, àwọn náà gbé yín sí level wọn, kódà wọ́n á jókòó lé yín lórí mọ́lẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ lọ fọwọ́sowọ́pọ̀. Ẹnìkan ò lè dá ìjà Kwara jà. Mo mọ̀ pé nǹkan tí Aláàfin ṣe ń bẹ̀ yẹn ni pé ó fẹ́ sáré lọ sí Sàó yẹn, ó fẹ́ sáré lọ sí Jẹ́bà, ẹ fẹ́ sáré lọ síbẹ̀ kẹ́ lọ sáré di pé kọ́ba mi má lè ní interest níbẹ̀ mọ́. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lọ yẹn àwọn ọba mi tó bá ní interest láti jẹ́ pé bí kí wọ́n ṣèrànlọ́wọ́ fáwọn ọba tó ti wà ń bẹ̀ nítorí ìkùnsínú tó wà láàrin ẹ̀yin àtàwọn èèyàn yẹn wọn ò ní interest nínú gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe yẹn mọ́. Ṣe rò pé gbogbo àwọn ọba yẹn wọn ò rí yín ni wọ́n ti rí pé ẹ ti lọ bẹ̀ ẹ ti lọ síwájú síbẹ̀ ẹ ti lọ ń claim pé ẹ̀yin lólórí ọba ń bẹ̀ ẹ̀yin ni baálé ẹ̀yin ni baálẹ̀ ẹ̀yin lẹnu yín kalẹ̀ then so be it ẹ lọ máa dá ṣe. Kwara yẹn náà ní ìsìtọ́ bá gbà Ọ̀yọ́ ló ní Kwara because ẹ̀yin lẹ wà ní etí Jẹ́bà yẹn ni Kàtúngà wà tẹ́lẹ̀ ẹ̀yin lẹ súnmọ́ Ìlọrin ẹ̀yin lẹ fẹ́ ní gbogbo ilẹ̀ Ìlọrin yẹn tẹ́lẹ̀ kó tó di pé àwọn Fúlàní gbà mọ́ yín lọ́wọ́. So náà nísì láti wá jẹ́ kí gbogbo ọba Yorùbá wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín láti wá lọ máa ja ìjà irú ìjà yẹn a jẹ́ pé ìfẹ́ wà láàrin yín a jẹ́ pé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin yín. Àwọn tó wà ní Kwara State yẹn àwọn tó jẹ́ ọba Yorùbá ní Kwara State yẹn àwọn lè fẹ́ fìyà jẹ nítorí pé ìran Yorùbá ò ní sowọ́ papọ̀ pẹ̀lú yín àwọn kóòtù òjíire wọn ò ní fẹ́ sowọ́ papọ̀ pẹ̀lú yín nítorí pé ẹ ti pín ẹ ti là ẹlẹ́yìn lórí gbogbo ọba Yorùbá ẹ̀yin lẹ láṣẹ ẹ̀yin lẹ lè pàṣẹ. So ẹ jẹ́ ká máa wo bí tó máa já sí ẹ ṣàfọwọ́sowọ́pọ̀ kí gbogbo nǹkan tá a fẹ́ kó lè tó wa lọ́wọ́ kó má bàa gba ilẹ̀ wa lọ́wọ́ wa.